ẹ bá gbọ́ lénìí ọ̀rọ̀ Saheed Òṣùpá wà lára tí ọ̀pọ̀lọpọ̀ onífújì fi kórìíra ọ̀pọ̀lọpọ̀ onífújì tí bá ń kàn ń bá mi ṣe wọ́n kàn ń fa ìṣàfìsí bá tí mo gbé lérí gẹ́gẹ́ pọ̀ jù àìpè ní sáà mọ̀ àìpò ẹ̀. kódà n bá sọ fún yín ẹ lè gbàgbọ́ èmi àti Wasiu Ayinde àníjà àjọ ní kanta kankan rí èmi àtàbá àti Òbésèré àjọ níjà ní kanta rí. ọ̀rọ̀ Òṣùpá jẹ́ kí gbogbo ẹ̀ tó wà ní láyìn Wasiu Ayinde yẹn kan pé Kola Olootu èèyàn Saheed ni kí pàṣọ náà bá kí mi bàbá pàdé bàbá àgbà èèyàn Saheed ni bàbá màá ní ìyẹn rẹ̀ ni mí òun ò lè fi ṣeré o. kí ló sì fà á níjọ́ tí Saheed Òṣùpá tí ó dọba ní ọba orin àjọ plan rẹ̀ nílé èmi láti ẹ̀gbọ́n Saheed àti Saheed Òṣùpá àjọ plan rẹ̀ nínú ilé mi lólúyọ̀lé pé bàbá ń bọ̀ o fún ọjọ́ òbí òun fẹ́ host show fún bàbá fọjọ́ òbí bàbá sì ti agree páwọn wà. ṣé bàbá ó di ọládé ńjọ́ náà bàbá lè dé ńládé bàbá gbà pé orin òun kójú òṣùwọ̀n wà ní mọ́gọ́ra rẹ o kó bàbá ó tó dé ẹ lọ wá adé sí tòsí ẹ lọ Ọ̀yọ́ bí wọ́n bá ti ń hun adé kí wọ́n bọ̀ hun adé ẹ gbé sílẹ̀ nítòsí ẹjọ́ wà ń kọ̀rọ̀ ọbì kan wọ́n fèmí àti bàbá lẹ̀ níjọ́ yẹn bí bàbá ó di ọládé bí ò di ọládé ká máa bọ̀dásẹ́ máa lògùn oníwọ̀sáfèé lẹ̀ sóun lọ èrò pọ̀ níjọ́ tá a wí yìí ọjọ́ bíi Barrister lọ̀pọ̀lọpọ̀ wá fún ọjọ́ bíi Barrister gan ni Barrister wá fún jọ́nà. àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a wá ń sọ ni wípé bàbá ẹlẹ́gbàá ọmọ yìí pé ọ ń kọrin ọ ní àwọn gbà pé ń kọrin o pé ń kọrin o ṣé ẹ lè dé ládé lẹ̀ ń wíhun ṣé ẹ gbà lọ́ba orin lẹ̀ ń wíhun. wọn náà gbà lọ́ba orin o. bàbá bẹ́ẹ̀ bá ládé nìsín bẹ́ẹ̀ bá ládé ẹ lè dé Saheed Òṣùpá ládé wọn ní bisimilayi. bàbá wò pé nbola á ti ra dé bisimilayi tí bàbá wí kọjá lórí ẹ̀ pé nbola ẹ ti ra dé wọ́n kàn ṣẹ́jú sí làtí adé ọ̀ndà wọ́n bá gbé adé kan jáde wọ́n bá gbé wá látàbí aṣọ àgbé adé lé Barrister lọ́wọ́ báyìí Barrister ò lè sọ̀rọ̀. àwùsùbìláì mi náà sì ń ta náírà James ọlọ́run yàmí yéṣù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ogun èṣù yàmí ogun èṣù ọlọ́run àwùsùbìláì mi náà sì ń ta náírà James. Saheed Òṣùpá bàbá ti dé ládé tán kí wọ́n tó wá já bàbá sí pé ń tẹ́ ẹ ṣe yìí. bàbá ní Saheed bàbá wọ́n fẹ́ rìpíà àárín wọn ó rìpíà rẹ̀ kọ́mọ́ bá jẹ́ òun sáwọn fújì yòókù. Saheed ń òde ọládé lórí àwọn àgbà síwájú rẹ o lórí àwọn kinní kan àyúnlárí àràbọ̀ gbogbo èèyàn ọ̀bá fídíò jáde mọ́ wọ́n ti ẹ́díìtì ẹ̀ dànù. Saheed Òṣùpá bá bẹ̀rẹ̀ sí ní jẹ lọ lẹ́yìn rẹ̀ ló ṣe rẹ́kọ̀dù oníbẹ̀ta kò sẹ́ni tó ṣe rí ní Nàìjíríà nínú àwọn onífújì ó yán rẹ́kọ̀dù oníbẹ̀ta yẹn àfíìsìkò jẹ lọ òun náà jẹ lọ owó ìdé ní Saheed ọ̀bá rọrùn sùn mọ́ àárọ̀ sàn alẹ́ àti gbogbo Monday Tuesday Wednesday ọba orin Òṣùpá ọba tá a lẹ́ pé ọba orin Òṣùpá òkìkí kan ó dé bànìgbò òun jẹ́ lọ́n tiẹ̀ èmi tí mo ṣàtọ́kùn adé gbogbo èèyàn fojú sí mi la ẹni tó bá lépè méjì tó fẹ́ fún Saheed ó fẹ́ mi náà kàn bẹ́ẹ̀. bàbá burúkú bàbá Olóòtú burúkú bá náà ló ti aláàjì. tó wá bá gbogbo ọ̀rọ̀ jẹ́ aláàjì wá lọ sí ATV8 ni wọ́n wá interview bàbá pé ẹ dé Saheed Òṣùpá ládé. bàbá wa ní ẹ mọ̀ àwọn pìrìsẹ́ńtà nǹkan Kola Olootu yẹn nìbàdàn. nígbà téèyàn mọ̀ fàyàn láyé lọ́wọ́ public Kola Olootu yẹn ló ní kọ́hún dé Saheed Òṣùpá ládé. even torí òun ò torí adé lọ ọbẹ̀ àyún la gbọ́ àgbà bọ̀ mọ́ adé òun ti lọ ó ti òkìkí ti kàn ó débà ní tí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní ètì mi nù. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lórí wípé àníyàn tí mo ní àníyàn dáadáa ni mo fẹ́ràn Saheed Òṣùpá bí ìgbà tí èèyàn fẹ́ràn ojú ni. níjọ́ kan ọ̀n lọ ṣeré ní Ẹdẹ èmi mo sẹ́msì ń bẹ̀ èmi ti ń gun Mercedes ńjọ́ náà mi mo gbé Saheed Òṣùpá láti Ìbàdàn mi mo gbé dé Ẹdẹ Saheed Òṣùpá tàwa àti ìkànnà rẹ̀ mọ́ lónìí Saheed Òṣùpá ti ń fún yàn 5 million tí ń fún yàn 3 million 2 million ọlọ́run ọ̀ràn sẹ́mi náà. gbogbo àwọn tí ọmọ gbà tá à ń jagun àwọn wọn ń gbádùn rẹ̀ bí wọ́n bá fún yàn lépè náà tí mọ́tò èèyàn lọ kó sínú odò àṣejì rẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe lọ́nu tí wọ́n kọjá lórí sàárè. àmọ́ Saheed Òṣùpá ó gbé jẹnẹrétọ̀ tó wọ́ọ̀tì bíi 10 million ó gbé fún ṣọ́ọ̀ṣì kan lẹ́jọ́ mẹ́ta. lára àwọn tó ń bá gbọ́ pé nìkan níṣòro àbí nǹkan kan ẹ̀ tí ó fún 1 million tí ó fún 500,000 kì í ṣe ń fowó ránṣẹ́ sí. mo dúpẹ́ o ọlọ́run ò jẹ́ nílò owó débi pé n ó béèrè ìrànlọ́wọ́. ọ̀tẹ̀lẹ̀ títí níjọ́ rírí jẹ níjọ́ àìrí jẹ níjọ́ kẹrẹ́ fi bí sùn lọ́pọ̀. ṣéjú tèmi báyìí ní fi ń sílé ní ńralé Ìbàdàn tí ń ralé ṣèkó a sì jọ ń forí labú a jọ ń forí jagun. èmi wọ aago aláàgó ṣiṣẹ́ kí n wá pé ó ti ralé Ìbàdàn
ra mọ́tò tuntun ọ̀rà gbá ọ̀rà wo èwo lè mí gùn. wọ́n ọlọ́run wá ń ṣe tèmi fún mi ní ìsìn ta ní bá mi pín. Saheed Òṣùpá àánú ẹ̀ ṣe mí púpọ̀ mo sì báàkì ẹ̀.